A kì í bínú orí títí kọ́mọ̀ lè hurun. A kì í bínú èrìgì títí kọ́mọ̀ lè héyín. A kì í bínú ọjọ́ kọ́mọ̀ lè yọ. A kì í bínú òṣùpá kọ́mọ̀ tàn mọ́lẹ̀ tiẹ̀. A ní bínú àgbò títí kọ́kọ́ gbígbó. A ní bínú ajá títí kọ́kọ́ gbígbó, ìran àgbò wọn ò ní kan kíkan. Kí ló dé tó ń bínú orí? Lóòótọ́ lẹ́jọ́ wà láwọ̀ ènìyàn, ṣùgbọ́n orí tó ní kálukú yín mú wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èyí ṣe tó ń bínú orí. Gbéjẹ́ forí, má bínú orí. Ṣe jẹ́jẹ́, ṣe pẹ̀lẹ́. Orí ọ̀kùn bí ẹsẹ̀ rẹ̀ bó ti pọ̀ tó fẹ̀ẹ́ tó gba. Jẹ́jẹ́ ǹjẹ̀jẹ́ báyìí náà ní tẹ̀lẹ̀. Ẹ wá wo ọ̀pọ̀lọ́ tó ṣe pé ẹsẹ̀ méjì gan ló ní. Ẹ wo bí ti ń gbéra rẹ̀ sánlẹ̀. Bóyá ò mọ̀, ẹnìkan ò mọ̀mọ̀ láyé. Ó dẹ̀ ń ṣèṣe pé ìwọ nìkan ló fẹ́ kó máa jẹ́ nígbà gbogbo. Ó fẹ́, ó kọ̀, ó fẹ́ kò lè jẹ́wọ́ nìkan láíláí fàbàdà. Ìdí rèé tí wọ́n fi ń sọ wípé ẹnìkan ò láyé. Bó o bá tiẹ̀ wá jọ́ lọ́hùn gan kọ́. Àrà kí ló fi àwọn ẹ̀dá ọwọ́ rẹ dá bá a bá fi ọ́ sípò Ọlọ́run ká tiẹ̀ fi ṣèdánwò fún ọ. Mo ń padà bọ̀ lábẹ́ tibẹ̀ yẹn, ó tójọ́ méjì jọ́ mẹ́ta tá a ti gba apá abẹ̀ yẹn wọlé. Ṣé mọ̀ kó ṣe kókó, ṣe pàtàkì ká mọ̀ gúnra wa ní kẹ́sẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Gbogbo àwọn tá à ń fọn rere wọn, tá à ń wò ẹ̀yìn wọn wò torí pé wọ́n ṣe dáadáa, wọ́n lò gba wọn dáadáa ló kọ wọn ò ṣe parẹ́ tí ìpasẹ̀ wọn ò parẹ́. Mo ń padà bọ̀ lórí áńtẹ̀mù yẹn, ẹjá rojú ọjà kábọ̀, ẹ̀lẹ́mbẹ̀rún ẹ̀kú ìkàlẹ̀. Ìkànnì tẹ́gbẹ́ jí sòrò ẹ̀. Ó kàn ní kíní pọ̀. O5 ló wà ó sọ. Origin don bring another one o. Origin herbal gin. Gin wey get àwọn traffic gan orí wọn sọ nígbà. Kò sí wàhálà ọ̀rọ̀ láti sign out 9:30. Enjoyment. No sell out to person wey no dey 18 years. Drink with sense. Origin. Stay original. Máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń gbọ́ 32 FM. 32 FM 94.9. Onílé ọlọ́mọ ti wà tipẹ́tipẹ́, àbọ̀jẹ̀ nínú sẹ́ẹ̀tà eré ìsàgé ni wọ́n. Kò dìgbà tá a bá nà ká sókè ká tún fòrú hàn. Lọ̀rọ̀ ẹ̀dá onílé ọlá nídìí eré ìtàgé. Gbogbo ayé lọ́mọ lẹ́ẹ̀pá yìí mọ́ láti wá fi ìrọ́lẹ̀ ṣohun mẹ́rìngbàgbé ni olóyè ọ̀làlẹ́ẹ̀pá yìí wọ́n ṣe ń pe tó lórí tẹlẹmù síbi ìfilọ́lẹ̀ ẹ̀dá onílé ọlá foundation onígbà mílíọ̀nù náírà lẹ́yìn tí wọ́n máa ṣílẹ̀kùn àǹfààní fún gbogbo ẹni tó fẹ́ ṣàwárí àbùdá gbajúgbajà òṣèré nípasẹ̀ ẹ̀dá onílé ọlá film academy thursday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí ní pẹ́pẹ́ yẹn gbọmọ ní banquet hall general hotel ìbàdàn àrólé oòduà ẹni ìtọ́ adéyẹyẹ ògúnùsì ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ní ọmọ léwájú àwọn lọ́balọ́ba pẹ̀lú kábíyèsí ọba lamidi ọláwọlá adéyẹmí kẹta aláàfin ilẹ̀ ọ̀yọ́ tó fi mọ́lúbàdàn ilẹ̀ ìbàdàn ọba saliu àkànmú ọlásùpọ̀ adétúnjì ajé òkúkú nísọ̀kínní olóyè àgbà olúṣẹ́gun àrẹ̀mọ ọbásanjọ́ wà ń kàrẹ̀ ìyálòde lẹ̀gbá olóyè àlàbá lọ́sìn tó fi mọ́ rẹ̀ mùsùlùmí ilẹ̀ yorùbá ẹ̀dó àti delta alhaji olóyè daoud mọ́kànjú ọlá akínọlá gómìnà pínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà olúwaṣeyì abíọ́dún mákindé ní ó máa gba gbogbo wa lálejò aago mọ́kànlá àárọ̀ lẹ́tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo wa là ń retí ń bẹ̀.
wo ọ̀rẹ́ mi kí ni ìpinnu rẹ lọ́dún tuntun yìí. Mo pinnu láti tẹ̀síwájú kí n ní àṣeyọrí nínú iṣẹ́ mi kí n tún ní àwọn oníbàárà tuntun kí wọ́n máa bá mi dòwò pọ̀ ní gbogbo àgbáyé. ìpinnu tó dáa yìí lè wá sí ìmúṣẹ nípasẹ̀ ayélujára. o nílò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó yára fẹ́fẹ́ láti wọ ìtàkùn àgbáyé. fa iṣẹ́ rẹ lójú yára tètè gba Katem Telecoms lọ fún èyíkéyìí Android phone bíi Tecno, Infinix, Samsung, Itel, Vivo, Oppo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú owó chíkíní. àǹfààní ìsanwó díẹ̀ gba fóònù ó ti gbìnàyà láàrin ìṣẹ́jú méjì péré láìsí ìdíwọ́ kankan. ìwọ sá ti débẹ̀ ó ti gba fóònù tó sì máa sọ yòókù díẹ̀díẹ̀. wọ́n tún ṣe málòkù wá kó o gba tuntun. ó yá ẹbùgáwọ̀ Katem Telecoms tó wà ní suite 3 and 4 God the Light Plaza lẹ́gbẹ̀ẹ́ Citadel Computer telephone 07017171724 07017171724. iṣẹ́ rẹ máa sọ̀rọ̀ sókè pẹ̀lú Katem Telecoms. jẹ́jẹ́ bẹ́ẹ̀ Johnson Ṣọlá Fẹ́mi níbo lẹ ń sá lọ tẹ́ fẹ́ já mi sílẹ̀. àdàgbàdà afẹ́sáré rí ọ̀nàrẹ́bù tó gbayì ọ̀rẹ́ tẹ̀lé wa kí wọn náà wá mọ yìí ọ̀nàrẹ́bù tó gbayì àgbàyì. ẹ dáadáa mọ̀ àṣé gbogbo wa ni ọ̀nàrẹ́bù fẹ́ yẹ sí. jẹ́ kẹ́mi náà wá jọ yín lójú báyìí. barman serve them round with the ọ̀nàrẹ́bù tó gbayì trophy premium lager beer. àdàgbàdà wàá gbayì bí ọ̀nàrẹ́bù. Trophy Premium Lager, ọtí tí a pọn pẹ̀lú àpọ́nlé, ẹ má ṣe mu ọtí àmupara. 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀rín. Olúwa ló ní iṣẹ́ ayé ènìyàn máa ní ránṣẹ́ rẹ̀ o Èdùmàrè tó rán mi ní iṣẹ́. ó ṣe mí ṣe Ògúndé èmi àti bàbá alájọlẹ̀pọ̀ lálọ́ tòní. 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn wà ń ṣí sílẹ̀ fẹ́yìn olólùfẹ́ wa láti darapọ̀ mọ́ wa Ògúntádé Elisha Ojúróore. gẹ́gẹ́ bí mo ṣe ń bá kinní ọ̀hún bọ̀ lẹ́ẹ̀kan ká tó kúrò lórí ẹ̀tẹ̀ iwájú. kíyèsára rẹ kó o ronú ara rẹ. ipò tó o bára rẹ yẹn bóyá o rò pé ọgbọ́n inú rẹ àbí ìmọ̀ rẹ ni. àbó o ti gbàgbé ipò tó o wà lánàá pé ìwọ tá a bá rà káfíńrà àtùpà lọ́jọ́ sí. kódà kí wọ́n fún èèyàn lọ́fẹ̀ẹ́ dípò tó o wà tẹ́lẹ̀ kán fi ọ́ kówó fún èèyàn lọ́fẹ̀ẹ́ àwọn kan ò ní tẹ́wọ́ gbà ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. àní àtùpà tá a bá ní kí wọ́n tà ọ́ kí wọ́n fi ọ́ rà yẹn. bọ́n fún àwọn ẹlòmíì lọ́fẹ̀ẹ́ ńgbà náà wọn ò ní gbà á. kì í ṣọgbọ́n rẹ o lè sáré o lè gbìyànjú tó fi wá padà di ẹni tí wọ́n ń jí tanná wò. o wá rò pé eré tó sá ìgbìyànjú rẹ ló gbé ọ débẹ̀. bóyá ló fà á tó fi wá wò ó wípé àfi kẹ́nìkan ó mọ̀ ga kó jẹ́wọ́ nìkan ló wà nípò gíga. àfi kẹ́nìkan ó mọ̀ láyé kó jẹ́ ìwọ nìkan ló mọ̀ láyé. wò ó mọ̀ tanra rẹ olúwa nìkan ló ṣera rẹ̀ lóun nìkan àṣọ nìkan tí ò sẹ́ni tí ó bá fi gagbága. bó ti wulẹ̀ kí ọlá rẹ̀ ó pọ̀ tó Èdùmàrè ó tún gbẹ́lòmíì dìde tí ó tún lọ́lá tí ó ṣe bíi tiẹ̀ kódà ó tún lè ju tiẹ̀ lọ. bó ti wulẹ̀ kí ipò rẹ̀ ó pọ̀ tó má jẹ́ kínú rẹ̀ ó dùn jù má yọ àyọ̀pọ̀rọ̀ ẹlòmíì ń bọ̀ tí ó gbọ́dọ̀ wá lóko tó ju tiẹ̀ lọ. wo ọ̀rọ̀ mi sí ọ lálẹ́ yìí ni pé gbogbo ohun tá a bá ṣe fún ọ lóore máa fi ṣoore fọmọ aráyé. má fi oore tá a ṣe fún ọ má tún fi dá ọmọ aráyé má fi dá wọn lóró. má fi agbára tá a fún ọ má lò ó nílòkulò lórí ọmọnìyàn. torí pé gbogbo ohun tó o bá ṣe pátá láàpadà mọ́ ọ sọ látọjú ayé rẹ àti nígbà tó o bá sí ń bẹ̀ mọ́. bóyá ò tiẹ̀ mọ̀ àwọn èèyàn máa ń wò ẹ́ bóyá ò tiẹ̀ mọ̀ àwọn èèyàn máa ń sọ̀rọ̀ rẹ̀. o mọ̀ o gbọ́ o wá kọtí ikún sí i. ò ń sọ pé let them say lọ́dọ̀ okùn rẹ tó o sì mọ̀ wípé ẹ̀mí rẹ ò dá ọ láre. wò ó gbìyànjú kó yí padà. ṣe bí àwọn èèyàn pọ̀ tí wọ́n ti wá tí wọ́n ti lò gbà rí àwọn kan ń bẹ tá a lè sọ nípa wọn.
torí a mọ̀ pé tá a bá ní ká mẹ́nu ba ọ̀rọ̀ wọn á tún jẹ́ kí àwọn tí ń lù wọ́n pọ́npọ́ ní holẹ̀ kí wọ́n túbọ̀ mú ọwọ́ pọ́npọ́ yẹn le ni torí àárín nǹkan kan tá a fẹ́ sọ níre nípa wọn. Kìkìdá àwọn tí wọ́n bá jẹ́ ajá àti àgùntàn wọn nígbà tí wọ́n ń bẹ lókè èèpẹ̀ àwọn nìkan ni wọ́n lè mọ fọn rere kọrin rere kì wọ́n. Orúkọ wo ló fẹ́ filẹ̀ fún àwọn ọmọ àti àrọ́mọdọ́mọ rẹ? Ẹ wò ó bá a ti rán mi sí ọ lálẹ́ yìí ò jù bá ń lọ, ronú kó o pìwàdà yí padà, ẹnìkan ò láyé. Kò ṣeé ṣe o ò lè dá nìkan mọ́ wà lókè, o ò lè dá nìkan mọ́ bẹ níbi pèpéle gíga. Àbó o ti gbàgbé nígbà tó wà ní ilẹ̀ pẹ̀pẹ̀ ìwọ náà ń ṣíjú wòkè ó ń wọ àwọn kan ní kí ló ṣe tó dókè tán tó oníkẹ́nìkan kan ó mọ̀bọ̀ figagbága. A kì í torí gbígbó ká pajá láíláí ó ṣèwọ̀ a nítorí gbígbó ká bínú àgbò kíkan ò ní já pàgbò láíláí. Àsọjọrọ̀ ní díjà álẹ̀ mo wí yìí mo dánu dúró ná. Ṣé ẹ gbàgbé láyà àjẹjọ lórí ètò ìpàṣẹ? A sọ fún wa pé nígbà tá a ti pa bìàbìdó tá a fẹnu ọ̀rọ̀ jóná nípa ipa ribibi tí akọni Béyè Òkú Akéré eléyìí tó ti kó nílẹ̀ Ìbàdàn àti nílẹ̀ Yorùbá. Tógun Iléṣà tá a bá àwọn ìran Ìjẹ̀ṣà tá a bá wọn jà tó ti lọ bó ṣe lóhùn ó lọ tìbàdàn tí wọ́n ti gbé ọ̀tẹ̀ dìde pé èyí ṣe wọ́n fowó bẹ̀ wá wọ́n fọlá bẹ̀ wá Balógun pòun ò rélé. Àfi dandan ká kó Iléṣà ká kó ìran Ìjẹ̀ṣà. Ète pàdé ète, ìmọ̀ràn pàdé ìmọ̀ràn. Èṣù bá wọn lọ́wọ́ sí wọn gbéṣẹ́ rán àjọbọ. Àjọbọ ti ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti rán. Wọ́n dúró lórí Béyè Òkú Akéré nìkan wọ́n tún ránṣẹ́ ikú sí Oyèwọ̀ ọmọ Ìbíkúnlé. Ibi abọ́rọ̀dé tá a ti fẹnu ọ̀rọ̀ jóná nu àwa ṣèlérí fún wa wípé àrólé Béyè Òkú Akéré ìyẹn Mọ́gàjí Moshood Agbọ́lágadé wọ́n mọ bẹ pẹ̀lú wa lálẹ́ tòní láti wá sọ díẹ̀ nípa ìbẹ̀rẹ̀ ìgbésí ayé bàbá wọn ibo láti bí àwọn wo ló bí ibo ló ti gbé jàádì wọlé Ìbàdàn. Àmọ́ nígbà tó ṣe wípé Mọ́gàjí wọn ò sí nítòsí wọ́n sì ti ran aṣojú wa. Pẹ̀lú wa nílé agbára láṣálẹ́ tòní náà ni wọ́n bá Ọláwálé Saheed Akéré. A kí wọn káàbọ̀ sórí ètò ìpàṣẹ sí ìkànnì adẹ́rìnpòṣónú 32 FM 94.9 Àjàkẹ́rin kòkó ọ̀zùgbẹ́ ńlẹ̀ Ìbàdàn. Ọjà pọ̀ ńlẹ̀ tá a gbé wá tá a fẹ́ tà ẹjá sáré ojú ọjà tá a bá padà dé bí ó ti mọ ní ọmọ ní àárín ìṣẹ́jú kan sí méjì kí ẹ̀fọ́ ní ẹrù kó bá ń gbé ọmọọba Ọláwálé Saheed kó bá ń gbé wọn wọlé ńgbà bá dé látòjú ọjà. Bá mi Olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun àwọn náà ń bẹ ń bí pẹ̀lú mi ẹ gbóhùn bàbá náà nígbà tí àkókò bá tó ẹlẹ́mbẹ̀ wọn ẹ kú ìkàlẹ̀. Iye tí ó jọ, mo ti gbóhùn ẹlẹ́dàá mi pé ire lò ní owó yọ. Origin Herbal Gin wò ọ̀nà àrà láti gbádùn jíìnì tó ní ojúlówó African root pẹ̀lú ìtọ́wò tó fọkànbalẹ̀ èyí tó jẹ́ pé o lè rí nínú Origin Herbal Gin nìkan. Origin Herbal Gin jíìnì tí kò lẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn Origin Herbal Gin jíìnì tá a ṣe pẹ̀lú ojúlówó African root fún àdùn tó kọjá gbogbo ìtọ́wò tó ti rí tẹ́lẹ̀. Kò sí títà fún ọmọdé tí kò tó ọdún 18 má ṣe mu àmupara. Origin wà lógidì. máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń gbọ́ 32 FM. 32 FM 94.9. jẹjẹ bẹ́ẹ̀ Johnson Ṣọlá níbo lẹ ń sá lọ tẹ fẹ́ já mi sílẹ̀. àdàgbàdà afẹsáré rí ọ̀nàrẹ́bù tó gbayì ọ̀rẹ́ tẹ̀lé wa kí wọn náà wá mọ yìí ọ̀nàrẹ́bù tó gbayì. ẹ dáadáa mọ̀ àṣé gbogbo wa ni ọ̀nàrẹ́bù fẹ́ yẹ sí jẹ́ kẹ́mi náà wá jọ yín lójú báyìí. barman serve them round with the ọ̀nàrẹ́bù tó gbayì trophy premium lager beer. àdàgbàdà wàá gbayì bí ọ̀nàrẹ́bù. Trophy Premium Lager ọtí tí a pọn pẹ̀lú àpọ́nlé ẹ má ṣe mu ọtí àmupara. Ìpàṣẹ rere dò. Ìpàṣẹ rere dò.
ẹ kú etí gbọ́ ipasẹ̀ ń tẹ̀ wájú láti ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ̀ ńlẹ̀ ìbàdàn 32 FM 949 ìbàdàn ojúpọ̀ YouTube wa ó wà ń ṣíṣí ilẹ̀ bàbá mi olóyè adéwálé ajíbọ́lá ìbíkúnlé ẹ̀ bá ń kí àwọn aráalé ká tó mọ lọ́dọ̀ ẹ̀fọ́ ní àná. àtúnkì gbogbo ilé o ní bàbá délé bá a ṣe máa wí baálé délé náà làkọ́ kí akí bàbá wa ajé ògùngún ní sọ olúbàdàn àti ilẹ̀ ìbàdàn kábíyèsí o akí olórí akí gbogbo òṣìṣẹ́ ààfin akí gbogbo ọmọọba asáàkì yín o àkórí adé akí ọrùn lẹ̀kẹ̀ akí gbogbo òdìlé jagunjagun ìbàdàn ó gbè wá o. àṣẹ o. ẹ̀fọ́ ni ẹrù wọ́n ní bọ́dọ̀ ó bá ti kún irun òmùwẹ̀ ó ní ká ké sí bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ borí bá ti kún ẹ̀kẹ́ sálábẹ̀ ẹ̀já ké sí akéwì àwọn akọni ilẹ̀ yorùbá kó bá wa gbé akọni wa tálẹ̀ ìwọlé. èrò tí ń lọ nírònà ẹ bá ń kí wọn nílé olúfẹ́ àbúrẹ́ ọmọ àpáfà owó rẹ mọ́ bẹ́ẹ̀ bá délé hàn ní Ògúnwùsì Ọ̀jájá ọmọ ayíkítí ogun ọmọ àtìrí ogun ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá mi láàfin olórí ayé gbogbo ìbà nílé olówó dúró ọmọ ajífẹ́ bẹ́sẹ̀rẹ́ ọmọ èkó ọjà ẹ màmá káálẹ́ ọmọ lára wọn ẹ káálẹ́ lóde Ọ̀yọ́ nílé láìwọlá adépọ̀jù bí ọmọ olúkú ewu ìyọ̀bọ̀rọ̀ etí àwọn bàbá adéníyì ẹ káálẹ́ o nígbẹ̀tì nílé ọlọ́yẹ̀mọ̀yìn àjíbọ̀kẹ́ wọn tọ́jú ẹ fẹ́rẹ́ ń jogi wọn kú níbẹ̀ wọn bọ́ sógbó mọ̀ sọ ọmọ ajílété wọn kí sọ̀hún ìbàrúbọ̀ ọmọ elédè èsè ẹ káálẹ́ mo ṣe kábíyèsí fún gbogbo orí adé nílẹ̀ Yorùbá ẹ káálẹ́ o lókè Ìbàdàn àrólé jagunjagun lókè Ìbàdàn kábíyèsí rẹ àkànmú ò lásùpọ̀ ọmọ aláìwọlá mo ṣe kábíyèsí fún bàbá mi ọmọ ọlọ́yẹ̀mọ̀yìn tí ń relé ọlọ́yẹ̀mọ̀yìn lálẹ́ tòní ẹ bá ṣe kábíyèsí fún Olúbàdàn Ìbàdàn. kábíyèsí o. gbogbo ẹgbẹ́ akọni agbáríjọpọ̀ akọni association of patients ẹ mọ̀mọ́ káálẹ́ lórí ìmọ̀yẹ̀lóye okùn adébánkẹ́fà mo kí Màgàjí ilé olùpọ̀ yí pátápátá porogodo mo kí bàbá mi Masuru bí ọlọ́ọ̀lá tó jí arúlógún bí èéfín àpẹ́pẹ́ láìláì wọ́n rẹ̀ lé akéré bẹ́ẹ̀ yóò kú ọmọ akéré mo kí gbọ̀ǹkà Olúbàdàn lẹ̀ Ìbàdàn bàbá mi rí Admiral Abdulateef Adétòkunbọ̀ Bíkúnlé ẹ̀ka ẹlẹ́ nílé akéré o àsọgbó ṣòkòtò mọ̀gbó láwà ní sọnù lóbókunlé àsọgbó ṣòkòtò mọ̀gbó láwa ní sọnù lóbókunlé ọjọ́ lọ́jọ́ ọgbẹ́jọ́ ọlọ́rọ̀ ọmọ alágógó mẹ́mú tí ń sunkún wọn kẹ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn wọ́n pé kí wọ́n gbà wọn lọ́wọ́ ogun Ìjẹ̀ṣà tí ń jà wọn Ìbàdàn panupọ̀ wọ́n ní kí bàbá Mọ́yẹ̀lóye tí ń bẹ lórí oyè Mọ́yẹ̀lóye nígbà náà lọ́hùn èyí ni Ọ̀ṣun tó kí ọmọ Àgàbí Oṣù ọmọ òdì bẹ́rẹ́ bóyin wí ọmọ òdì bẹ́rẹ́ bóyin jà wọ́n ní kórèlẹ̀ Ìjẹ̀ṣà kọlọ̀rẹ́ gbà wọn ìgbàjọ ọlọ́rọ̀ lọ́wọ́ ogun Ìjẹ̀ṣà ìgbà wọn lọ bàbá dọ̀hún nǹkan ọ̀hún yìrà máa Àgàbí Oṣù lọ́wọ́ ó pé wọ́n dákun wọ́n ró dídí Ìbàdàn wá wọ́n wá pé bẹ́ẹ̀ yìí òkú ọmọ akéré ọmọ dùgbẹ̀dùgbẹ̀rẹ́ bíi ìjà àgbàrá òjò ọmọ akéré ń bá níjà ń bójúdi ẹni kọjá lọ Mọ́súdì káàlẹ́ Abíọ́dún káàlẹ́ Àkànbí ò káàlẹ́ Ẹ̀gẹ́ ò káàlẹ́ ọmọ ọlọ́yẹ̀mọ̀yìn káàlẹ́ Prince Saidi ọmọ káàbọ̀ síkànnì adẹ́rìnpòṣónú 32 FM níkànnì adẹ́rìnpòṣónú 94.9 lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ètò ìpàṣẹ mẹ́bí làásẹ̀ lọ́jọ́ tó ní àfihàn àwọn akọni tí wọ́n ti lọ lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò sùn mo kíra bàbá rẹ bẹ́ẹ̀ òkú ọmọ akéré ọmọ dùgbẹ̀dùgbẹ̀rẹ́ bíi ìjà àgbàrá òjò ọmọ akéré ń bá níjà ń bójúdi ẹni kọjá lọ òkìkí nínú gbà akéré ó torí ogun ọ̀daràn gbọ́n sí sílọ́mi ẹ mọ́ bu ẹ mọ́ sá ẹni abúlẹ́yìn tí ń gbọ́ lé lọ́mọ akéré abẹ́tìlú kárábíàjẹ láyé nǹkan ọmọ akórèdé àkó ẹni ọ̀pẹ̀rẹ̀ tí ó tọ̀ ọdẹ tó pẹ̀rẹ̀ nùgbó tó bá tá tí ó tọ̀ irú ẹ̀rẹ̀ náà yóò dẹ̀rùn onídìí ni adániwáyé ò nípa làákàyè rẹ̀ ọba mi òkè kò ní jẹ́ ọ̀sẹ́kù bá mi Adéwálé Ìbíkúnlé ìrẹ́ náà ò ní kú adániwáyé yóò já bàdébì èrè èmi ẹ̀fọ́ ní ẹ̀rọ ìsọ̀lá olókè àwọn jagunjagun ò ní sọnù wọn gbogbo wa lọ́wọ́ ẹ̀ka alẹ́ ọmọ kóòtù àjíbí ìkànnì Adẹ́rìnpòṣónú 94.9 ẹ̀ka alẹ́ wọn kàn fi ìdílé oníkàǹkà ẹ̀mú gègé oníkọ̀ǹkọ̀ ẹ̀mú takàdá ọ̀yà o ìpàṣẹ lè tó.
ipasẹ̀ reredo. ẹ kú etí gbọ́ ipasẹ̀ ń tẹ̀ wájú láti ìkànnì fẹ̀yìn ẹ̀ ẹ má gbàgbé pé ojúpọ̀ YouTube wa wà ń ṣíṣí ilẹ̀ 32FM 949 Ìbàdàn Adékúnlé Ìṣọ̀lá Balkis Alim Rasheedat Alabi Fáńtọ́lá Ọláńṣílẹ̀ Yusuf Shilek Sanusi Abdulkabir Ajisun Engineer Abdulwahab Dahoud Ìtànọlá ẹ̀gbọ́n mi dáadáa ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí òní ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ ìgbà ọdún ọjọ́ kan nínú ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí lẹ́ẹ̀kan sí à ń kí ọmọọba Ọláwálé Saheed Akéré tí wọ́n ń ṣojú mọ́gàjí ilé Akéré lórí ètò ìpasẹ̀ lálẹ́ tòní ẹ mà káalẹ́. ẹ káalẹ́ o atọ́kùn ètò. láì ní dènà pẹ́nu torí ọjà pọ̀ tí wọ́n lélẹ̀ síwájú wa àmọ́ nítorí pápẹ́ ká padà lọ́nà bàbá bini léèrè. kábíyèsí o. bákan náà ni mò ń kí ẹni àkọ́kọ́ nínú ẹbí Béyì Òkú Akéré ìyẹn mọ́gàjí Moshood Gbọ́lágadé Ìlúfẹ́mi lóyè Akéré wípé. kí la gbolé àwọn bàbá yín gbé tì. a máa pè ní Akéré. ilé Akéré náà ilé Béyì Òkú Béyì Òkú bí òkú gangan lẹ́ẹ̀bà ń bẹ̀ ṣùgbọ́n àwọn ń pè Béyì Òkú ni bí òkú ni wọ́n kọ́ síbi agboolé yẹn ní ibẹ̀ gangan ilé bí òkú ibẹ̀ wọn ti bí Béyì Òkú Akéré. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà ìwé irú èèyàn wo ni ìtàn sọ pé bàbá ńlá yín jẹ́. Béyì Òkú Akéré jẹ́ ọdẹ ó jẹ́ àgbẹ̀ ó dẹ̀ jẹ́ jagunjagun ilé tó jẹ́ pé àìmọye iṣẹ́ mèremère òun ló ń fi ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ṣe ìyẹn látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ àtìgbà yẹn náà wọ́n ti rí i gẹ́gẹ́ bí ọmọ kan tí yóò lámìlaka lọ́jọ́ iwájú tí wọ́n dẹ̀ ti ń fún ní àwọn tí wọ́n ti ń fún ní sọ̀pọ̀ tí wọ́n ti ń fún ní ìrànlọ́wọ́ tí wọ́n ti ń fún ní ìkúnlọ́wọ́ àti àtìlẹ́yìn kóríyá lórí gbogbo ìgbésẹ̀ rẹ̀ tọ́rọ́ jẹ́ ẹnìkan tó jẹ́ pé kì í fẹ́ kójú ó tiẹ̀ ti gbogbo ẹ̀ ń bá wà lọ́dọ̀ ẹ̀ yàtọ̀ sáwọn ẹbí nìkan láti ilẹ̀ ló ti jẹ́ akíkanjú gẹ́gẹ́ bí n tára sọ pé àgbẹ̀ náà tún ni àmọ́ àwọn òbí ẹ̀ lọ́wọ́ ó tún jẹ́ ọdẹ a máa pẹran bákan náà ló jẹ́ jagunjagun. ká ti bí jagunjagun yẹn mú ǹjẹ́ àkọọ́lẹ̀ àbí ìtàn àgbọ́sọ sọ fún wa bóyá Béyì Òkú Akéré ó jagun kankan fún Ìgbẹ́tì kó tó di. Béyì Òkú Akéré gẹ́gẹ́ bí a ṣe wí. jẹ́ àwò báyìí akọni Béyì Òkú Akéré ó ti wọlé Ìbàdàn ǹjẹ́ a lè sọ àwọn tí Béyì Òkú Akéré tí yálà tí bóyá wọ́n jọ wọlé Ìbàdàn ni àbí àwọn tí ó dé sí lọ́wọ́ àbí aṣáájú ilẹ̀ Ìbàdàn lásìkò ìgbà náà tí wọ́n fi wípé. fún wa láàyè dáadáa tí wọ́n ń bá wọn ṣe gbogbo nǹkan ìwọ̀n ó ṣe tí wọ́n ń bá wọn mójútó ìlú ìgbà yẹn náà ni wọ́n padà ránṣẹ́ sí Ṣọ̀ún nígbà náà pé ìlú Ọ̀yọ́ pé ogun ti fẹ́ wọ ibẹ̀ yẹn kó tó di pé bàbá Ṣọ̀ún nígbà náà tún yọ̀ǹda Béyì Òkú Akéré gẹ́gẹ́ bí tí wọ́n mọ̀ níṣẹ́ rẹ̀ tán fi mórí lélu Ọ̀yọ́. ìyẹn ni pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn ni wọ́n fi Akéré ránṣẹ́ sí Aláàfin tó fi tàtàkù tó fi dèrò Ìbàdàn. bẹ́ẹ̀ ni ṣe mọ̀ bó ti wù káwọn jagunjagun ó tó bó ti wù kí wọ́n ní agbára tó wọ́n máa ń ṣe àpọ́nlé gbogbo ẹni tó bá ti jẹ́ orí adé. nígbà tí Ṣọ̀ún náà ti gbọ́ bẹ́ẹ̀ òun náà lọ padà ní pé tó ó ti kàn báyìí o Béyì Òkú náà sì ṣe méjì gẹ́gẹ́ bí iṣẹ́ tó lódùmarè gbé fún tó gbé ràn òun náà ó ti yá náà nù ló ṣe gbéra ló fi kọrí sílùú Ọ̀yọ́. ká tó máa lọ síbi àwọn ìgbìyànjú Béyì Òkú Akéré níwọ̀nba tí àsìkò tí ó bá lè gbà wá ẹjá wo akọni Béyì Òkú Akéré lẹ́ni tí ò wọṣọ ogun gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn lásán irú èèyàn wo ni Béyì Òkú Akéré jẹ́. Béyì Òkú Akéré ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé àkọ́kọ́ ìtọ́jú oyè wa tẹ bá ní tún ọ̀rọ̀ àfàsẹ́yìn díẹ̀ kí n mú Béyì Òkú Akéré jẹ́ ẹnìkan tó jẹ́ wípé Ọlọ́run fún ó ṣe ní ẹni tá a lè pè ní àkàndá àwọn tí wọ́n mọ̀ pé lákàndá àwọn tẹ́ pé Ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ ṣàlẹ́sà láti dá látara àwọn agbára kan tó jẹ́ wípé a máa sọ̀rọ̀ lọ́pọ̀ ọgbà tí dẹ̀ máa padà rí bẹ́ẹ̀ fún àwọn èèyàn tó bá fẹ́ kí wọ́n tẹ̀lé a máa sọ àsọtẹ́lẹ̀. a máa wòye bí kò tí rí lọ́jọ́ ọ̀la. bẹ́ẹ̀ ni ọjọ́ ẹnìkan tí máa ń wòye ṣùgbọ́n àwọn míì a máa tẹ̀lé láwọn tán ti rí wípé tí ọkùnrin tí bá ń sọ̀rọ̀ ó mọ̀ máa padà rí bẹ́ẹ̀ wọ́n á máa tẹ̀lé
àti wípé látìgbà tó ti wà kékeré gẹ́gẹ́ bí n tá a sọ tó ti gbọ́njú tó náà tí ò tí ì dàgbà tán ló ti mọ̀ sí àwọn nǹkan kan bíi ká sọ pé èèyàn sùn kọ́ máa rí oríṣiríṣi nǹkan kọ́ máa pọ̀fọ̀ lẹ́nu kọ́ dẹ̀ mọ́ sẹ́yìn lọ́dọ̀ rẹ̀ káwọn àlùjànnú kan máa kọ́ àwọn akọ́mọ ń fa ojú àlálù kan máa kọ́ lọ́fọ̀ kọ́ máa jẹnu káwọn òbí ọmọ wò pé ọmọ ìmọ̀ ń dá sọ bí wọ́n bá bí léèrè yóò lò mọ́gbà tí wọ́n wọlé ṣùgbọ́n òun ọ̀làwọ̀n àti bá wọn sọ̀rọ̀ nítorí àwọn ọ̀rẹ́ wọn àwọn tí wọ́n máa bò ń ṣeré tí wọ́n máa ń kọ́ òun lóògùn wọ́n wà pẹ̀lú òun gbà náà. akí ọmọọba Ọláwálé Saheed Akéré ẹ kú atótónu látàárọ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ tí ì rí nǹkan kan ẹ jẹ́ á lọ kábọ̀ lójú ọjà mo ti ní tí wọ́n pàtẹ́lẹ̀ fún wa lálẹ́ tòní àfi ká ṣàmọ̀ tà á títà náà ni ẹ tà ní sí kọ́kọ́ tà kí gbogbo ọmọ ẹranko yòókù kí wọ́n tó tà ó ti bá jẹ́ ọ̀pẹ ló bá dé ẹ jẹ́ á lójú ọjà kábọ̀ tá a bá padà dé a máa tẹ̀ iwájú ibi tí a ti dúró yẹn náà láti tẹ̀síwájú lórí wípé irú èèyàn wo ni akọni bẹ́ẹ̀ yóò kó akéré tá a ti sọ̀rọ̀ pé lójú ogun lẹ́dàá ara irú èèyàn wo ni ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀. ẹjẹ bẹ́ẹ̀ Johnson Ṣọlá Fẹ́mi níbo lẹ ń sá lọ tẹ fẹ́ jáde sílẹ̀. àdáadáa afẹsáré rí ọ̀nàrẹ́bù tó gbà sísè tẹ̀lé wa kí wọn náà wá mọ iye ọ̀nàrẹ́bù tó gbà ẹ kì mí lálẹ́ ọ̀gá ẹ̀gbọ́n kì mí lálẹ́ ẹ̀gbọ́n kì mí lálẹ́ ẹ̀gbọ́n kì mí lálẹ́ wọn kì mí lálẹ́ ẹ dákọ. Trophy Premium Lager ọtí tí a pọn pẹ̀lú àpọ́nlé ẹ má ṣe mu ọtí àmupara. padà dé o kọ́mẹ́ntì lédè Yorùbá ṣẹ́gbẹ́lẹ́ lórí 32 FM 94.9 tipẹ́tipẹ́ láti mọ̀ pé iná orí ọ̀dájú torí eruku lọ ó kọjá mẹ̀mẹ̀ ní sátidé àbámẹ́ta lágbẹ́rẹ́ ìdáyà àti ègé ṣé tó bá súnmọ́ra là á fi búra wọn àbùkù bá bẹ̀ẹ̀ tẹ́ gbà ní kéèyàn máa gbé sọ́mà àtìlẹ̀ ní sọ̀wáwù òpin ọ̀sẹ̀ yìí lọ́rọ̀ tún máa sọ rẹ̀ nígbà tí kọ́lí tìǹtẹ̀ ìbájókòó sí Ellen Road láti máa gbàlejò ẹgbẹ́ gbẹ́wọ̀lù Chelsea dídé tí Marcelo Bielsa dé sínú ìdíje EPL ló ti gbé náwó Liverpool lójú àkámọ́ burúkú ni wọ́n fún Leicester City mọ́ Kings Power Stadium tó jẹ́ bùbá wọn àti Arsenal àti Man City ní Leeds United wà mọ́ lọ́wọ́ àmì ni wọ́n jọ tẹ́ ọ ìgbésí àkọ́kọ́ ni Paddy Bamford ti jẹ́ kí Chelsea ó mọ̀ wípé aláàtọ̀ wọn ṣeré jọ̀bọ̀jọ̀bọ̀ nù pẹ̀lú bí wọ́n ṣe tà á dànù lọ́jọ́ kejìdínlógún oṣù kìíní ọdún 2017 ìṣẹ́jú kẹrin tí wọ́n bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ náà ló ti já àwọn Chelsea lójú kó tó di pé Giroud Zuma àti Pulisic náà padà dóòlà wọn lọ́wọ́ ìyàbáàdì ìgbésẹ̀ kejì ó máa wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé aago kan ní kò ègé ó ti jíìnì wò ọ̀nà àrà láti gbádùn jíìnì tó ní ojúlówó African root pẹ̀lú ìtọ́wò tó fọkànbalẹ̀ èyí tó jẹ́ pé o lè rí nínú Origin Herbal Gin nìkan. ọ̀wájú pé irú èèyàn wo ni Akéré kákò ń bẹ̀rẹ̀ náà kí fa bọ́ síbi pé gẹ́gẹ́ bí akọni irú èèyàn wo ni bẹ́ẹ̀ yóò kó Akéré torí àkókò ti lọ. ẹ ṣe gẹ́gẹ́ bí akọni ẹ̀dá tẹ́ ń béèrè pé irú èèyàn wo ni bẹ́ẹ̀ yóò kó Akéré mo sọ lẹ́ẹ̀kan pé èèyàn kan tí Ọlọ́run fún lẹ́bùn dáadáa ni yàtọ̀ sí pé àtúnjà ogun lára ìgbìyànjú Akéré nígbà tó tún kúrò nílùú Ọ̀yọ́ ó tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹni tá a mọ̀ sí ẹni tí èṣe ẹran ìlú kan nígbà tó tẹ̀síwájú ó rìn títí wọnú gbó mọ́ra wọn ọjà lo ibi tí ó láǹfààní àti wò pé ẹja tún sinmi níbí ibi tá à ń sọ yẹn wọ́n pa Pàtí Bàbà ibẹ̀ yẹn wọ́n ń pè ní ìlú Fìdítì ìgbà náà ó mú àwọn àbúrò rẹ̀ méjì tá a sọ ó ní kí wọ́n dáná wọ́n dá iná ó fi wọ́n síbẹ̀ pé ibi èèyàn wà ní ibẹ̀ èmi tó fẹ́ tẹ̀síwájú torí mi náà fẹ́ súnmọ́ iwájú ní iwájú níbi tí àwọn akọni wà iná tí wọ́n dá náà níbẹ̀ béèyàn bá lọ sí ìlú Fìdítì lẹ́nìí Akéré ló ń darí wọn ní ibẹ̀ yẹn tí wọ́n bá fẹ́ ṣe nǹkan wọ́n máa ń wá sí ìlú Ìbàdàn ní ilé Akéré láti wá gbàṣẹ lọ́wọ́ mọ́gàjì Akéré agboolé tí ó wà níbẹ̀ ní ọdún tá à ń sọ yẹn lẹ́ni ó wà dì sìn wọ́n máa pè bẹ̀rẹ̀ ní agboolé àsùná má fi sùsùn jẹ àrúná bẹ́ẹ̀ ni kódà egúngún tí wọ́n ń gbé ní ibẹ̀ ní agboolé Akéré tó wà ní ibẹ̀ yẹn wọ́n légún tán máa ń gbé mẹ́ má bá fẹ́ gbé lọ́dọọdún wọ́n máa wá gba àṣẹ bẹ́ẹ̀ yóò kúkú ò níbẹ̀ lédè kan
ó ń súnmọ́ láti wọ ìlú Ìbàdàn ó wá gba ibi tá à ń pè ní Ìjókòdó nígbà náà lọ́gbà wọlé ibẹ̀ yẹn dẹ̀ lélẹ̀ Ìgbó náà ni ibẹ̀ yẹn jẹ́ ó kọ́kọ́ tiẹ̀ ti kọ́kọ́ pàdé àwọn àgbẹ̀ kan tí wọ́n kọjá tẹ́rù bá wọn tí wọ́n ń sá ṣùgbọ́n ó ní ọmọ ìjáyà bàbá ọyọ òǹdè kan ó bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà ó sì fi lé àgbẹ̀ yìí lọ́wọ́ ó ní kó fi lanlẹ̀ ó ní ọ̀bàrà rẹ̀ ibi tó ń ran àgbẹ̀ yẹn síbẹ̀ ó sì pòórá ọlọ́bàrà rẹ̀ nílùú Fìdítì láti lọ jíṣẹ́ ìgbà náà bẹ́ẹ̀ yòókù akéré wà ní ibẹ̀ yẹn gbogbo àwọn tó wà níbẹ̀ inú oníkálukú tí wọ́n tẹ̀lé lẹ́yìn ó bẹ̀rẹ̀ sí ní dùn ìgbà náà ni àwọn akọni tó wà ń lùbàdàn ti ń gbúrò pé jagunjagun bẹ́ẹ̀ yòókù akéré tí àwọn ti ń gbọ́ nípa rẹ̀ ó ti sún mọ́tò sí àwọn Ìbà Olúyọ̀lé àwọn wọn wà ní ṣàkóso nígbà náà lọ́hùn bẹ́ẹ̀ yòókù jẹ́ gbèrò láti wọ̀ lùbàdàn bẹ́ẹ̀ ni Ìbà náà múra láti gba àlejò bẹ́ẹ̀ yòókù akéré gẹ́gẹ́ bí ọ̀kan lára wọn akọni ìpè bẹ́lẹ̀ yìí náà bá tún darapọ̀ mọ́ wa ní ìlú Ìbàdàn ó túmọ̀ sí wípé Ìbàdàn ó tún gbòòrò sí bẹ́ẹ̀ ló sì rí bẹ́ẹ̀ lóòótọ́. ọmọọba Ọláwálé Saheed Akéré akínyìn púpọ̀ ẹ kú àtótónu alágbára Ọlọ́run ilé Akéré àti ilé àtòkò ibì kankan ò ní bàjẹ́. àmín Olódùmarè. mo fẹ́ béèrè ìbéèrè kan torí àsìkò wa tá a fi káàdì ẹ̀ lẹ̀ máa béèrè ṣùgbọ́n tá a bá dé látọjú ọjà lẹ́ẹ̀dáhùn bí akọni bẹ́yìí òkú Akéré bó ṣe sósùn bó ṣe sùn tí alágbára tó jà wálẹ̀ ẹ̀kọ́ wo lẹ́rí kọ́ńbẹ̀ gẹ́gẹ́ bí àrọ́mọdọ́mọ rẹ̀ àti pé ẹ̀kọ́ wo lẹ fẹ́ fi kó àwọn èèyàn nípa rẹ̀ ẹ máa mú ìdáhùn mi ẹ máa mú lẹ̀ tá a bá dé látọjú ọjà ẹ dáhùn rẹ̀ á wá ṣe ojú òpó lẹ̀ torí àwọn èèyàn ti ń pè tipẹ́ wọ́n fẹ́ bá yín ní gbólóhùn wọ́n fẹ́ béèrè béèrè lọ́wọ́ yín nípa ilé Akéré àbí àwọn nǹkan míì ẹ ǹlẹ́ bẹ́ẹ̀ wo ẹ kú ìkàlẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ Johnson Ṣọlá Fẹ́mi níbo lẹ ń sá lọ tẹ fẹ́ já mi sílẹ̀. àdàgbàdà afẹ́sáré rí ọ̀nà orí ìbò tó gbà yìí tẹ̀lé wa lọ́wọ́ náà wà mọ́ yìí ọ̀nà orí ìbò. 5 minutes to 55. ẹ dáadáa mọ̀ àṣé gbogbo wa ni honourable fẹ́ yẹ sí jẹ́kẹ́mi náà wájú yín lójú báyìí serve them round with the honourable tó gba yìí trophy premium lager beer. àdàgbàdà Trophy Premium Lager ọtí tí a pọn pẹ̀lú àpọ́nlé ẹ má ṣe mu ọtí àmupara. máa wò mí bí mo ṣe fẹ́ yín. mo ń gbọ́ 32 FM. 32 FM 94.9. DJ Origin don bring another one o Origin herbal gin. Gin wey get orishi herbs with ogbonge flavour wey come get better African taste wey dey ginger body. Back to the jollificate with Origin herbal gin. Orishi herbs plus original gin for correct enjoyment. No sell am to person wey never reach 18 years. Drink with sense o. Origin, stay original. Ìpàṣẹ Rérédò. torí àsìkò wa ọmọọba Ọláwálé Saheed Akéré mo fẹ́ kẹ́ ẹ dáhùn béèrè yẹn níṣẹ́jú kan ká lè gba ìpè kan sí ìkejì. gẹ́gẹ́ bí ìbéèrè yín àtọ́kùn ogun tí bẹ́ẹ̀ yóò kó lọ tó ṣe sábà bí ohun tí bàbá Tibẹ̀ Rèwàlé Àṣà òun náà lógun tá a mọ̀ sí ogun Ìgbàjọ ibi tí wọ́n ti fẹ́ lọ dólẹ̀ mí àwọn tó ogun Iléṣà láàrin Ìgbàjọ àti Ẹ̀gbá ibi tí wọ́n ti fẹ́ lọ dólẹ̀ mí wọn ṣùgbọ́n tí ọ̀tẹ̀ dìde nígbà náà ilé tí wọ́n fi rán àjọbọ tí bàbá sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí a ti kọ́ tó gbàbẹ̀ lọ. ara ẹ̀kọ́ tá a kọ́ níbẹ̀ tiwa náà ni wípé bẹ́ẹ̀ yóò kọ́ Akéré jẹ́ nìkan tí ó fẹ́ràn ọmọlàkejì tí èsì ẹbí nìkan torí pé ó gbọ́ pé ara ni àwọn kan tí wọ́n dẹ̀ kí ké gbàjarì wá fún ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ yóò kọ́ Akéré ṣe léyìí kò tún wá wóra rẹ̀ gẹ́gẹ́ bí adarí tó náà tún láwọn ọmọ ogun lẹ́yìn tó náà tún láwọn tó lè pàṣẹ fún pọ́yá ìwọ náà tún lọ bẹ́ẹ̀ ó ní dandan òun lòun ó ṣíwájú ogun nítorí wípé àwọn tí wọ́n ké gbàjarè wáyìí ara ni wọ́n níbẹ̀ náà ni ó jẹ́ nǹkan àkọ́kọ́ pé ká fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara wa
ẹlẹ́ẹ̀kejì ni pé bẹ́ẹ̀ yóò kọ akéré kì í báyàn dìtẹ̀ kì í ṣe nìkan tó máa ń wà nídìí ọ̀tẹ̀ bọ́rọ̀ bá ṣe rí òun ni bàbá ṣe máa ń sọ lọ́kọ̀ ìgbà tó yẹn ti lo ìṣẹ̀mí ayé wọn pẹ̀lú àwọn tí wọ́n jọ lò nígbà náà lọ́hùn ohun títàn jẹ́ oyè wa náà ni pé tí wọ́n bá ti sọ pé ó kún náà ni ìbí bá ti sọ pé ó fà bàbá náà ó tún gbà pé ó tún fà ni kì í ṣe àbòsí. ẹ ṣeun gan àdúpẹ́ ẹ ní bínú wípé ibẹ̀ náà ni a ti gé pété torí àsìkò wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ mọ́gàjí akéré olóyè alhaj moshood agbọ́lágadé eléyìí tí wọ́n ní àwọn òsínlé ṣùgbọ́n àwọn ò gbọ́dọ̀ gbọ́ ìpè wa káwọn ọmọ jẹ wa náà ni wọ́n fi ọmọọba ọlọ́wálé Saheed Akéré ṣọwọ́ sí wa. akí ẹ̀yìn náà látòdìdí Ọ̀yọ́ náà ni wọ́n ti ń sáré bọ̀ pé iṣẹ́ eléré àgbọ̀dọ̀ mọ́ jẹ àjọ àtàbọ̀ yóò mọ̀ dá láṣẹ Ìdùmarè gbogbo àdáwọ́lé yín yóò sì mọ yọrí sí rere. adúpẹ́ lọ́wọ́ gbọ́ yín lólùfẹ́ wa ní láǹfààní àti gbà pé àwọn èèyàn ti pọ̀ tí wọ́n ti ń pè kó tó di pé àsìkò yìí tó. mo fi aláṣẹ àti olùdarí ìkànnì mo fi kí gbogbo ilé akéré lẹ́ẹ̀kan sí ẹ ṣeun wa o. ọjọ́ ti lọ àdẹ̀ní àwọn iṣẹ́ eléyìí tí a fẹ́ jẹ ní ọjọ́ mẹ́jọ ìṣèjọba baálẹ̀ Orówùsì òun náà lákàn lò ní ilẹ̀ Ìbàdàn a fẹ́ mú báwọn kó ká so lẹ́nu kó tó di pé àkànṣe iṣẹ́ ìwádìí ti ń lọ lọ́wọ́ lórí àwọn ogun tí àwọn akọni Ìbàdàn jà kó tó jáde a fi lè mọ rírì àti pàtàkì iṣẹ́ náà títí ìgbà míì tá a láǹfààní àti máa pàdé pàápàá jùlọ lórí ètò ìpasẹ̀ ìyẹn di ọjọ́ mẹ́jọ ó dàárọ̀ ó ràn ẹ́ lásùn.